أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولقد آتينا داود وسليمان علما وقال الحمد لله الذي فضلنا على كثير من عباد المؤمنين إنه من سليمان وإنه بسم الله الرحمن الرحيم. ثلاثة من الحركات في ممشينا فأولها كسر وضم وفتية فملك وملك في سليمان مالك مكان اليوم دائما لك نصرة الشمس الزمان شمس الزمان وصعده وملاسه وجد الميل وغنية المسترفدين وجد الميل وغنية المسترفدين نور الأسمان ألفا صلاتي بابا شيخ صلاتي نور البيان ألفا صلاتي نعم الخليفة ألفا شيء الحكم bàbá tó ń fi alukur'ani dájọ́ ألفا صلاتي ẹni tá à ń sọ yìí ó pé méjì bàbá ṣe sàláàtì ni شيء العلوم bàbá olímọ̀ ni bàbá ṣe sàláàtì mọ̀ ألفا صلاتي مرشد الأنام ألفا صلاتي نعم الخليفة ألفا صلاتي انظر يمينا ثم شمالا tẹ́ ẹ bá wọ̀ tún ayé kẹ́ ẹ tún wò sí ayé bákan náà. مثل الشيء ألفا صلاتي نعم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم صل وسلم وبارك وسد وتمم على سيدنا محمد صلى الله عليه وسلم مشبيجة بلاويني صلى الله عليه وسلم أبيجة بكوني وانقياهي وباري بيبا ينبوى النبوى محمد لكنا صلى الله عليه وسلم báwọn ará Ìjẹ̀bú bá yòǹbó ẹ̀yin ẹ̀pẹ́ ẹ̀ bá pariwo sallallahu alayhi wa sallam. sallallahu alayhi wa sallam. salatan tunajjina biha min jami'il awali wal afat. آمين. وتقضي لنا بها جميع الآجات. آمين. وتطهرنا بها من جميع السيئات. آمين. وترفعنا بها عندك أعلى الدرجات. آمين. وتبلغنا بها أقصى الغايات. آمين. من جميع الخيرات في الآيات وبعد الممات. آمين. آمين يا الله يا ربي يا مجيب الدعوات. آمين يا الله. lórúkọ Ọlọ́run ọba àjọkẹ́ ayé ọba àṣàkẹ́ ọ̀run. Allah. ọba tí ó ṣe ọjọ́ òní lọ́jọ́ ayọ̀. alhamdulillahi. fún àwa markazu salam ọba náà la dúpẹ́ fún. alhamdulillahi. ìkẹ́ àtìgẹ̀ fún adéwálé anabuwa muhammad. sallallahu alayhi wa sallam. gbogbo àwọn olówó orí wa tí wọ́n ti lọ ọlọ́mọṣẹ́bà yáfi gbogbo wọn. wasabiquna al-awwaluna min al-muhajirin wal. fàgbà tájúlẹ̀ àdábì ọlọ́mọba kẹ́ wọn. أحمد الرفاعي عند الصلاة والذين تبعوهم بإحسان بابا لقباجي لاملكم مولانا شيخ كمال الدين الله يافي غوغوا والذين تبعوهم بإحسان olórí wa
wa Sheikh Adam Abdullahi Al-Alori Sahibul Wilayatil Kubra ọlọ́nyàfẹ́ wọn. والذين تبعوهم بإحسان Maulana Nakibul Ashrafi Maulana Sheikh Azani Sobahi Arolawa lọ́nkẹ́ wọn. والذين تبعوهم Maulana Muhammad Al-Mahmud بإحسان رضي الله Sheikh Waliyu Shazili Maulana Amir Jaysh ورضوا عنه bàbá wa Sheikh Ibrahim Al-Alili àtàwọn tó bí wọn radiyallahu. ورضوا عنه ọlọ́nyàfẹ́ gbogbo wọn وعد bẹ́ẹ̀. له جنات تجري من تحتها الأنهار خالدين فيها أبدا ذلك الفوز العظيم. gbogbo àwọn tá a léèyàn lọ́wọ́ ẹ̀jẹ̀ apanupọ̀ ká ṣe kúlú Allahu kọ̀ọ̀kan fún wọn bisimilahi rahman rahim kul huwa Allahu ahad. الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. àwọn tó rólé àwọn tá a kà kalẹ̀ yìí ọlọ́run má fara ni wọ́n. قوم يسيس wọ́n wá kí kalẹ̀ yín bàbá bàbá. قوم يسيس جرغ لكنه mo kí ọba wa fún àwa Ìlọrin níjẹ̀bú. قوم يسيس látànà ẹ fi ọmọ yín lẹ̀ Al-Balagu Al-Mubin. قوم يسيس جرغ لكنه gbogbo èèyàn kọ́ náà ní ń pè yín tá à ń rí yín bẹ̀ àmọ́ tá Al-Balagu ó yàtọ̀ lọ́dọ̀ yín púpọ̀. يسلو Maulana Sheikh به Usman. عن والدين ومولد tí gbogbo ayé bá ń sunkún ẹ̀ ní sunkún. àsìkò ní òsì. قوم يسيس mo darí okun náà sọ́dọ̀ Maulana Sheikh Abubakar. قوم ọlọ́mọ fi yín lẹ̀ láyéláyé. يسيس mo wá kí àfàgbà Maulana Sheikh Iskil Muhammad Al-Awwal. وكل المسلمين جزيت خيرا gbogbo ibi tí wọ́n bá pè yín sí bíbẹ̀ bá lè bẹ̀ bá débẹ̀ yín sì ń dìrọ̀rùn. وكل المسلمين جزيت خيرا ìjókòó tí yín kàn ṣo bí ẹgbẹ̀rún èèyàn ni. وكل المسلمين Mabo, جزيت خيرا عن الأجيال سوموك تسلبا عن الأجيال سوموك تسلبا. wákìlù nǹkan wọn ń tọ́jú ẹ̀ lọ́wọ́ ọlọ́run ò ní jó tọ́ sí yín bàbá. عن ẹ الأجيال lu àlàáfíà yẹn kalẹ̀ àtàṣọ yẹn ò ní fàyà láéláé. سوموك mo fi ti bàbá wákìlù àgbáyé mo fi kí gbogbo kalẹ̀ yín afá. عن الأجيال سوموك تسلبا mo kí powerful engineer. عن الأجيال mo wá darí okun sọ́dọ̀ ọmọ ìyá mi wòlé ọlọ́run àfà ọmọ àfà ẹni tó jásí pé aṣọ tó fi pidán lánàá tó fi pidán lónìí. الله Balagu mubinu anta balagu mubinu. بلاغو أو تبلاغو مبين ó ṣeun balagun. بلاغو أو تبلاغو مبين Alhalili balagun. بلاغو anta balagu mubinu. بلاغو أنت بلاغو مبين كريم الأصل سو شرفين أصيل Balagun anta balagu mubinu. بلغوا أتبلغ مبين. táwọn èèyàn bá ń jiyàn àbó ń dà wọ́n láàmú pé èé ṣe tá a bá fi ń jẹ́ balagu lè mubinu anta balagu mubinu. بلاغو أنت بلاغو مبين adúrú àwọn ọmọ tí ń yè lára yín yìí tá a bá tún rí n tó tún tá a lè fi kọ́lífà yẹ tó ju balagu lè mubinu lọ wàláhi anta balagu mubinu. بلغوا أتبلغ مبين. jama ń yè látọwọ́ yín alásàlátù ń yè látọwọ́ yín àwọn ọmọ ẹlòmíín nẹ́kìrà ni wọ́n ń di márífà látọ̀dọ̀ yín kẹrí múlẹ̀ àṣì. كريم الأصل سو شرفين أصيل Alihalili Alijebuwi kẹrí múlẹ̀ àṣìlì orí tiyín kọ́ làáfà ti bẹ̀rẹ̀ ìpìlẹ̀ tiyín dá
ẹ̀yin sọmọ tí wọ́n fi ṣìnà bí bàbá tó bí yín ni Sheikh Ibrahim Mustapha afáàgbà ni òun ló bí Sheikh Ibrahim afáàgbà tá a wá pé Mustapha yìí Abdulsalami gangan fúnra rẹ̀ wòlíì torí kọ̀rọ̀ yàrá ọlọ́ni. Karimul asili. Karimul asili su sharafil asili. Su sharafil asili. Balagu mubinu. Ìpele tí yìí ó máa yá yìí gbogbo. Balagu ata balagu mubinu. Oya. Karimul asili su sharafil asili. Kulikita mubarakan kaliko wa kuliko. Wawasuka ikimato wajamilu kili. Ayabuna le majidi balagu mubinu la kodile. Kulikita mubarakan hulikon wa khalikon. Kulikita mubarakan kaliko wa kuliko. Balagu mubinu ilẹ̀ ibi tọ́lọ́hún bùdá ẹ̀yin ó yàtọ̀ sáwọn tó kùn yín níṣẹ́ yín fi ju tiwọn lọ. Kulikita mubarakan kaliko wa kuliko. Mubarakan wọ́n fa àlùbáríkà dá yín hulikon ẹniwà halikon ọlọ́run tó wá dá yín rẹ̀ bẹ́ẹ̀ bá yọ síbì kan bẹ́ẹ̀ bá tiẹ̀ ń ṣe action lórí stage pé èmi ògo àgbáyé. Kulikita mubarakan. A sì máa dá yàn lọ́rùn. Kaliko wa kuliko. Tọ́ba tí ẹ̀jẹ̀ tí wọ́n fi bí Balagul Mubini tọ́ba gùn tán a ní òmò mi ni èmi ògo àgbáyé. Kulikita mubarakan kaliko wa kuliko. Gbogbo àbá kan ló lè ṣe bẹ́ẹ̀ lórí stage yìí o yóò ṣubú o. Kulikita mubarakan. Ìwọ̀n tẹ́yìn mú jẹ yẹn ọlá pé hulikita mubarakan. Kaliko wa kuliko. Má bọ̀. Wàwásùkà. Wọ́n bá jẹ́ pé yìí nìkan mo kí lónìí kí n fọjú òní ṣokun ó tó níwàásí torí pé wàwásùkà bẹ́ẹ̀ bá ń bá yẹn sọ̀rọ̀. Orí Instagram ni orí Twitter ni orí Facebook ni ẹni social media bẹ́ẹ̀ bá ń gbọ́ yín wàwásùkà hikima ẹ̀ ń ṣàfà àti kẹ̀ ń pariwo lásán aláriwo ṣé kẹ̀ ń pariwo pé òun èmi mo tó báyìí ẹ̀yin kọjá bẹ́ẹ̀ à ń rí ọgbọ́n dìmú. Wàjẹ̀mí ìlú kíìlìn ọ̀rọ̀ tí ó jáde náà ẹ̀ tún sọ pẹ̀lú sweet voice àwọn romantic word téèyàn ó gbọ́rọ̀ mi tọkàn rẹ̀ ó sì balẹ̀ ẹni tí BP rẹ̀ bá ga tó bá gbọ́ òun Balagul Mubini ọkàn rẹ̀ ó sì balẹ̀. Afáàníwárù ẹlòmíì kéwú tán ó fẹ́ máa lọ roko ni tògo àgbáyé lórí ló fi jókòó di Kùránì. Ayabuna le majida Balagul Mubini. Ayabuna le majida ya Balagul Mubini àwọn tó bí yín onígbìyànjú ni wọ́n ẹ̀yin wá dé ẹ wá gbẹ́sẹ̀ yín sórí pa wọn. Ayabuna. Kò àfa kò tí ìyẹ́ ẹlòmíì ké báwo ni Balagul ṣe ń ṣe. Ayabuna le majidi. Ẹlòmíì lérò pé ọ́díò ni kò mọ̀ pé fídíò gangan ni. Ayabuna le majidi Balagul. Níjẹ̀bú yìí you were number 1. Ayabuna le majidi Balagul Mubini. Lakọ́dí nílítàlẹ̀ ọ̀la bẹ́ẹ̀nà sẹ̀míìlì àwọn tẹ́ ẹ jọ bẹ̀rẹ̀ kò yé wọn bẹ́ẹ̀ ṣe gbẹ́sẹ̀ kan tẹ́ ẹ yà wọ́n lẹ̀ kò yé wọn ẹlòmíà ṣe máa rò pé àjọ kéwù pẹ̀lú Balagul ni àjọ ṣèwé pẹ̀lú ẹ̀ níṣẹ́ alẹ́ alílí lèmi wá fẹ́ pè láàfà ẹni tí ò bá fòrùn yín sáṣọ yóò wọ tiẹ̀ ní títù kódà yóò tún máa rùn lọ́rùn ẹ̀ kọ́ afáwọ́ ti tó bẹ́ẹ̀ gbogbo ohun tí mo kọ́kọ́ lẹ́ẹ̀ka àdúrà ní ẹjẹ́ á ṣe fún Balagul o ṣeun ẹ bá ti kẹyọ kan yóò ti tó ya Balagul àtọ́lá umuraka. Ya Balagul. Àwọn obìnrin tẹ́ dẹnu kọ́ lánàá tí wọ́n dá yín lóhùn wọ́n ti ń kábàámọ̀ lónìí fa. Àwọn ìyá wọn tí wọ́n ní káwọn ọmọ yẹn máa fẹ́ yín ó àti ìyá àtọmọ ohùn wọn káwọn méjèèjì gan fẹ́ yín pọ̀ lẹ́ẹ̀kan. Umuraka ya Balagul. Umuraka ya Balagul. Àfi kẹ́mi àlè àlílí kẹ́mi rẹ̀ ó kùn fún wa kájọ láṣẹ pẹ́. Umuraka ya Balagul. Umuraka ya Balagul.
Alibalagu àkàndá Ọlọ́run. Kutubu Rabbani Àkàndá Ọlọ́run. Gbogbo tí ẹ̀rí tinú ìdùn kò ní bàjẹ́. Àmì adára sí. Alibalagu Àkàndá Ọlọ́run. Kutubu Rabbani àkàndá Ọlọ́run. Gbogbo tí ẹ̀rí tinú ìdùn kò ní bàjẹ́. Àmì adára sí. Alibalagu àkàndá Ọlọ́run. Kutubu Rabbani àkàndá Ọlọ́run. Gbogbo tí ẹ̀rí tinú ìdùn. Gbogbo tí ẹ̀rí tinú ìdùn kò ní bàjẹ́. Àmì adára sí. Ká pariwo amina. Amina ya Allah. Níwọ̀n bá ìṣẹ́jú díẹ̀ tó kù fẹ́yìn tẹ wá bí lónìí tẹ wá ṣe wòlímọ̀ fáwọn ọmọ yín ẹ kú oríire powerful engineer. Ẹ kú oríire. Ẹni kọ́mọ ẹ̀ lálùkùránì oríire ló ṣe. Ọmọ tí wọ́n kọ́ ní alùkùránì oríire ló ṣe. Kí kábíyèsí máa wulẹ̀. Kí kábíyèsí máa wulẹ̀. Kí kábíyèsí máa wulẹ̀. Ahlan wa sahlan. Alibalagun àkàndá Ọlọ́run. Kutubu Bàbá kábíyèsí kò ní tán bẹ̀ àkàndá láíláí ó máa dá Ọlọ́run. sí. Gbogbo tí ẹ̀rí tinú ìdùn Gbogbo ẹ̀yin bá ń gbọ́ la wa, ẹ̀yin bá ń gbọ́ la wa, owó ò ní tán lọ́wọ́ yín o. Ọlá ò ní tán lọ́wọ́ yín o. Yóò máa dá sí ni o. Ọlá bá sàlátì, ọlá yẹn Al-Qur'an nìkan. Tí ẹ̀rí tinú ìdùn kò ní bàjẹ́. Àmì adára sí. Bàbá Sauti, Ayakumullahu. bá mi ka díẹ̀ níṣẹ́jú márùn-ún tó kù lọ́wọ́ rẹ̀. Àfààní innal ilma. Innal ilma sharafun. Ẹ̀yin tẹ́ ń ṣe wòlímọ̀ fáwọn ọmọ yín lónìí. Àfààní mímọ̀ tẹ́ rí yẹn òun ni yìn tó tóbi tí ò sí yìn tó tóbi tó láyé. Wala yaj'alu qadra al-ilmi fadilahu illa al-jahilun. Kò sẹ́ni tí ó tako ká mọ́mọ́ lọ lé kéwú. Kò sẹ́ni tí ó tako wòlímọ̀. Àtọ́lá tí ń bẹ fún Al-Qur'ani tójú àwọn aláìmọ̀kan lọ afọ́nufọ́ra èèyàn ni ó tako. Rawa Abdullahi ibn Wahab an Sufyani. Anna al-Khidra. Qala li Musa alayhimu salam. Sọfánu ló gba ọ̀rọ̀ yìí wá láàrin ìṣẹ́jú méjì. Ó ní Hidiru. Anna al-Khidri. Ó ní Ànábì wa Hidiru alayhi salam. Qala li Musa alayhimu salam. Ó sọ fún Ànábì Musa ọlọ́mọba kí àwọn méjèèjì wípé. Yabuna Imran. Ó ní mo pè rẹ̀ Musa ọmọ Imran. Ta'allamul ilma li ta'allamu bihi. Ó ní tó dáa jù láyé ni pé kó o kéwú kó tún máa fi kọ́ yàn. Ẹ̀yin tẹ́ kó àwọn ọmọ yín kéwú tá à ń kó wọn jáde lónìí. À ń fún wọn ní wọ̀síkà, à ń fún wọn ní wọ̀límọ̀. Ẹ má jẹ́ wọn kéwú tán lọ ṣe nǹkan míì. Ẹ jẹ́ wọn jókòó ń bẹ̀ kí wọ́n máa fi yí ẹ̀sìn. Àwọn tó ṣe wọ̀límọ̀ yìí dáadí. Ẹ jẹ́ wọn dúró lọ́dọ̀ àfáà wọn kí wọ́n kọ́ túmọ̀ sí. Àwọn tí wọ́n gba ṣàhádà zànàwí. Ẹ jẹ́ kí wọ́n kọ́ ọgbọ́n sí. Bá a ti ń lò ọ̀tọ̀ ni. Bá a ti ń kọ́ ọ̀tọ̀ ni. Ìhun tá a fi ń ṣe ọ̀tọ̀ ni. Ẹni tí ó bá yé dáadáa ni ó máa jẹ̀jẹ̀kújẹ. Al-Halili wọn kọ yanjú ló jẹ́ kọ́ lákun. Kò yẹ lómi ó ń dàrú mẹ́lòmí lójú. Ó lè rò pọ́ dí òní. Ta'allamul ilma li ta'allamu bihi. Ẹ jẹ́ kọ́ ọmọ yín ó kéwú láti lè fi kọ́ yẹn, láti lè fi ṣiṣẹ́, láti lè fi pèèyàn sẹ́sìn, láti lè fi tú ẹni tó bá há kó tú wọn sílẹ̀. Ẹni bá wà nú gbèkùn bóyá wáyà ń lọ́mọ ẹlẹ́sẹ̀. Kò sọ́dọ̀ ẹni tó fẹ́ sá wá tó jọ̀dọ̀ àfáà lọ. Ẹ máa rí àfáà wa Al-Halili. Ìjọba ń bẹ lọ́dọ̀ wọn. Àwọn lọ́balọ́ba ń bẹ lọ́dọ̀ wọn. Kí ni wọ́n ń wá débẹ̀? Ìmọ̀ tó yẹ kóró ní èyí. Ta'allamul ilma li ta'allamu bihi wa la tata'allamu li ta'dusa bihi. Èèyàn gbọ́dọ̀ kẹ́kọ̀ọ́ mọ̀ pé kóun kẹ́ máa rojọ́ káàkiri bí àwòkọ́. Kó má ní kí mọ̀ kan tá a fẹ́ dì mú nínú mọ̀ rẹ̀. Fayakunu alayka buruhu wa li ghayri nuruhu. Ẹni tó wá bẹ́ẹ̀ tí ò rí i lò yóò dòkun fún yóò wá dì mọ́
mi tó wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀. والعلم ìmọ̀tẹ́rì yẹn نعمة من نعم الله ọlá kan ni látọ̀dọ̀ Ọlọ́run wọn ìgbé èèyàn kúrò lórí àga ọlá náà. التي أنعم الله بها علينا. Ọlọ́run ọba ló ṣe mímọ̀ yẹn ní kẹ́lé wa lórí ẹwà àfáàwọ̀ ògùn àgbáyé wọn lè di fọ́mà lórí àga tí wọ́n wà yẹn. bí èèyàn rò àbí èèyàn sá lóògùn orí òkè yín dànù ni ẹ kẹ́ rí pé pàkó ẹ̀ bọ́ síwájú. èèyàn di àfáàná Ọlọ́run ò sì ní sọ lẹ́yìn dahoro. فهو الخير òrè ńlá ni mímọ̀. والهداية ìmọ̀nà ni mímọ̀. والبركة àlùbáríkà ni mímọ̀ ó ní wá owó tó wó fi máa wá ẹ. والرفعة. òun gan ni ń gbé ní ga níbo lókun tẹ́ ẹ̀ tí ìgbórúkọ ògùn àgbáyé ẹ̀yin tẹ́ ẹ̀ kọ́ ọmọ wálé kéwù yìí náà ó dọ̀ràn èèyàn bá àfa yìí ti rí bẹ́ẹ̀ náà làwọn ọmọ yín ò rí nígbà ó kọ́ ọmọ wá fún èèyàn báwo ni ò ṣe ní yanjú ẹnìkan kọ́ ọmọ wá fún mi ní bàbá ẹ bá tọlọ àlùbáríkà fún wọn àti lókè wọn kó má dààmú orí èmi tó kọ́ ọmọ wá bá wò ní mùtún ó dọ̀ràn èèyàn kálùbáríkà mi ran àwọn ọmọ tó kó wá bá mi kò sí ni kó olóríire ẹni bá ń fi tùràrí gbogbo ẹni bá jókòó tì ní tùràrí ó máa rùn lára ẹni bá ń sàṣàkóso ẹ̀kẹ́ rí bójú òṣèré àṣìáza gìbára ojú rẹ̀ ò ní ṣe é wò. فهو الخير والهداية والبركة والرفعة. òun náà ní gíga. مدعو الله عز وجل في kódà كتابه. níbi tí mọ̀ tóbi tó ọba tó ní wá gan ó rán yín mímọ̀ nínú alukurahani. قل هل يستوي الذين يعلمون. ọlọ́dẹ̀lẹ̀ ànábì sọ fún wọn ṣé ẹ fẹ́ máa fi wọ́n wéra wọn ni àwọn tó kéwú tí wọ́n ní mímọ̀ ẹ lè fi wọ́n wé. والذين لا يعلمون. ẹ lè fi wọ́n wé ẹni tí ó mọ̀. إنما يتذكر أولو الألباب. kò sẹ́ni tí ó ro eléyà fún ní làákàyè ó dà bẹ́ẹ̀ àfààní ilimi ma'in. àìsùnmọ́ yàmá mutu yàn fáwọnì. adélẹ̀ wá sí ká wá ṣàdúrà àfààní ẹni bá ti kéwú ìmọ̀ rẹ̀ yóò máa bẹ pẹ̀lú ẹ̀ káàkiri. àìsùnmọ́ yàmá mutu yàn fáwọnì. sọdírí. wíwáwùláwù lábàtìnà sunduki. sọdírí wíwáwùláwù lábàtìnà sunduki. in kuntum fi suki. ìkútù fi báyìí kànáà ilmi fi mọ̀. ìmọ̀tẹ́jà bá ní kò dìgbà tí bá ń kó tírà káàkiri ìmọ̀ yóò máa bẹ lára ẹ̀ tí ó máa wúlò fún ẹ wo bàbá lágége ni Mọ̀lánà Sheikh Habibullah ọlọ́mọ bá ti bàbá jẹ́ ẹ wo tẹ̀fsírì bàbá ẹ̀hún tí ń jáde lẹ́nu wọn bẹ́ẹ̀ bá sì wo orí tébù wọn ó lè jẹ́ tírà abala kan báyìí lẹ́bàá ń bẹ̀. ìhun tí ó sì máa bọ́lẹ̀ lórí wọn ẹ máa wá tìké ń bo ni wọ́n ti rí eléyìí ìmọ̀ gbogbo bí téèyàn bá wà ní ó máa wúlò fún yẹn. فسوق كان العلم في معي. أو كنت في سوق كان العلم في سوق. gbogbo ẹ̀yin tẹ́ wá bí ẹ jẹ́ káwọn ọmọ yín kéwu o tẹ̀lé èèyàn wá ní o sì wọ́n wá ní ìwọ náà ní ọmọ nírúlé kéwu báyìí ẹ wo ohun tí ń jáde lẹ́nu àwọn ọmọ ẹ wo ohun tó yí àwọn ọmọ gbogbo àfáà tó bá mọ̀ lásìkò táwa yìí wọn ò ní nísinmi wọn ò ní gbé wọn ò ní gbélé wọn máa lọ wọn máa bọ̀ ayé ò máa pè wọn máa wà wọn sọ́tún wá sí àwẹ̀ èyí tó ti wà ńlẹ̀ ní sìtẹ́yìn bá rí yóò lanu ni bẹ́ẹ̀ làáfáà tó bá mọ̀ ẹ yọ̀ǹda àwọn ọmọ yín sílé kéwu àfáà Ògo Àgbáyé ẹ ti ní ìmọ̀nà ẹ ti rọ́nà ẹ ti ríyìn ẹ jẹ́ káwọn ọmọ yẹn tẹ̀síwájú gbogbo alájèrè àwọn ọmọ wa. alájèrè àwọn ọmọ wa. eléyìí tó lọ́rọ̀ Ọlọ́run. eléyìí tó lọ́rọ̀ Ọlọ́run. ẹ jẹ́ àṣàdúrà. ẹ dìde ká ṣàdúrà. bàbá wa Sàlátì. rahimahullahu ta'ala. kò síbi tí wọ́n dé wọ́n ṣàdúrà mbẹ́ ni. kò síbi tí wọ́n dé wọ́n ṣàdúrà síbẹ̀ ni. ìwọ̀n tí wọ́n fi mọ ní súnfínù. ìwọ̀n fi mọ ní súnfínù ni. gbogbo àwa tá a wà ń bí lájọ pé orúkọ Ọlọ́run tí mo fẹ́ pè yìí. gbogbo àwa tá a wà ń bí lájọ pé orúkọ Ọlọ́run tí bàbá fẹ́ pè yìí. òun náà ni ismu sáàtì. òun náà ni ismu sáàtì. òun ni ismu jalala. òun náà ni ismu jalala. mẹ́ta péré láwì. mẹ́ta péré láwì. Ọlọ́run ọba ní fìyàn síbẹ̀ èyí jogún ẹ̀. Ọlọ́run ní fìyàn síbẹ̀ èyàn kì í jogún ẹ̀. àwọn tó wà nínú hadra yẹn wọ́n ti lóǹkà bẹ́ẹ̀ nìkan ò bá kú ń bẹ́ẹ̀ lómi ò lè débẹ̀. wọ́n ti lóǹkà wọn bẹ́ẹ̀ nìkan ò bá kú ń bẹ́ẹ̀ lómi ò lè wọ́ bẹ́ẹ̀. ẹni tó wà ń bẹ̀ kọ́ ni ó sọ fún ẹ pé òun wà ń bẹ̀. ẹni tó wà ń bẹ̀ kọ́ ni ó sọ fún ẹ pé òun mẹ́mẹ́. ismu sáàtì mẹ́ta péré la wá fẹ́ wí. orúkọ Ọlọ́run mẹ́ta péré la fẹ́ wí.
ẹyọkan nú ògo àgbáyé lónìí. ẹyọkan nú ògo àgbáyé lónìí. àtàwọn ẹbí wọn. àtàwọn ẹbí wọn. ewé ńlá ni wọn Ọlọ́run má jẹ́ wọn rú wẹ́wẹ́ láyéláyé. ewé ńlá ni wọn Ọlọ́run má jẹ́ wọn rú wẹ́wẹ́ láyéláyé. àdánwò tí ó dé bá ògo àgbáyé tá a fi máa gba bètìmọ́nì fáfá Ọlọ́run má jẹ́ ó dé bá wọn láyéláyé. Ọlọ́run má jẹ́ ó dé bá wọn láyéláyé. ọlọ́pàá àwọn tó ń ṣàmì òsín yà yìí. Amina. ismu sáàtì kejì. ismu sáàtì kejì. gbogbo ẹni ná tọrọ kọ́bọ̀ ń bí lónìí. gbogbo ẹni ná tọrọ kọ́bọ̀ ń bí lónìí. oore tá a rírí láyé wa kọ́dún yìí tó parí Ọlọ́run fi lé wa lọ́wọ́. Ọlọ́run fòrè náà lẹ́nu kọ̀ọ̀kan wa lọ́wọ́. èyí tí wọ́n ń pè tẹ́ ń dáhùn. èyí tó ń pè tẹ́ ń dáhùn. ismu sáàtì kẹta. ismu sáàtì kẹta. àwọn ọmọ oníwòlímọ̀ lónìí. àwọn ọmọ oníwàlímọ̀ ni wọ́n ní. à ń fi wọ́n han ayé lónìí. à ń fi wọ́n han ayé lónìí. Ọlọ́run má fayé hàn wọ́n. Ọlọ́run má fayé hàn wọ́n. ìyàtọ̀ sáwọn àfáà wa. yàtọ̀ sáwọn àfáà wa. àwọn nìkan la yọ̀ǹda fún àwọn ni wọ́n ń ṣe àmísàdúrà tá a fẹ́ ṣe. àwọn àfáà ni wọ́n ṣe àmísàdúrà táwọn bàbá fẹ́ ṣe. gbogbo owó tó mọ̀ pọ́rọ̀ rẹ nídìí àdúrà ń dé sórí ẹsẹ̀ rẹ kó bá ń wí orúkọ Ọlọ́run mẹ́tẹ̀ẹ̀ta ìwọ náà. náà dìde sórí ẹsẹ̀ rẹ kó wí orúkọ Ọlọ́run mẹ́tẹ̀ẹ̀ta. ìwọ tọrọ rẹ bá ti kọjá àdúrà jókòó má dìde. ìwọ tọrọ rẹ bá ti kọjá àdúrà jókòó má dìde. àmọ́ tó bá jẹ́ pé o mọ̀ yìí pé apá àdúrà ká ọ̀rọ̀ rẹ àtàwọn ọmọ rẹ. àmọ́ tó bá mọ̀ bí apá àdúrà ká ọ̀rọ̀ rẹ àtàwọn ọmọ rẹ. dìde sórí ẹsẹ̀ rẹ. dìde sórí ẹsẹ̀ rẹ. bóun ẹ bá ti lo òkè tó. bóun ẹ bá ti lo òkè tó. bá ń pariwo Allah. aláwọ̀kọ́ tá a wíyàn ogun àgbáyé ló ní àtàwọn ẹbí wọn. ogun àgbáyé àtàwọn ẹbí wọn ló ní alákọ̀ọ́kọ́. àtàwọn olólùfẹ́ wọn. àtàwọn olólùfẹ́ wọn. abẹ̀wò Ọlọ́run akọlù abú má jẹ́ ó kọlù àfáà ogun àgbáyé. àkọlù abú má jẹ́ ó kọlù àfáà ogun àgbáyé. báwo ló ti wá dà yìí kò lè jáde mọ́. báwo ló ti wá dà yìí kò lè jáde mọ́. Ọlọ́run má jẹ́ ó tọ́ sí wọn. Ọlọ́run má jẹ́ ó tọ́ sí wọn. ìkejì tá a fẹ́ wí. ìkejì tá a fẹ́ wí. ó ní gbogbo ẹni wá bí lónìí tọrọ ló náà ni kọ́bọ̀ ló náà ni. òun náà ni gbogbo ata wá bí lónìí tọrọ la ná kọ́bọ̀ la ná ni. o tún padà sẹ́yìn mọ́láyé rẹ wájú ló máa lọ. o tún padà sẹ́yìn mọ́láyé rẹ wájú ló máa lọ. bóun rẹ bá ti lo òkè tó bá ń wí Allah. Allah. ẹlẹ́ẹ̀kẹta tá a fẹ́ wí. ẹlẹ́ẹ̀kẹta tá a fẹ́ wí. gbogbo ẹni tó ní bùkátà látàwọn ọ̀dọ̀ àwọn ọmọ oníwòlímọ̀. gbogbo ẹni tó ní bùkátà látòrí àwọn ọmọ oníwàlímọ̀. Ọlọ́run Ọlọ́run o. a fi wọ́n hayé lónìí má fayé hàn wọ́n o. Ọlọ́run a fi hàn ayé lónìí má fayé hàn wọ́n. àwọn ọmọ náà àtàwọn òbí wọn àtàwọn ẹbí wọn. àwọn ọmọ náà àtàwọn òbí wọn àtàwọn ẹbí wọn. ẹni bá lóun fẹ́ fayé hàn wọ́n Ọlọ́run bá a ṣílẹ̀kùn ọ̀run fúnra àwọn èèyàn bẹ́ẹ̀. Ọlọ́run á ṣílẹ̀kùn ọ̀run fúnra àwọn èèyàn bẹ́ẹ̀. gbogbo òdènà abú tó bá fẹ́ kọlù wọn kílẹ̀ lanu kó máa gbé mi. kílẹ̀ lanu kó máa gbé mi. àfi táwọn ọmọ yìí bẹ lọ́run fún gbogbo àwa tá a wá bí. àfi táwọn ọmọ yìí bẹ lọ́run fún gbogbo àwa tá a wá bí. ẹlòmíín ní gbèsè lọ́rùn. ẹlòmíín ní gbèsè lọ́rùn. Ọlọ́run wọlé àkẹta tá a fẹ́ wí yìí gbogbo gbèsè yẹn Ọlọ́run ọbẹ̀ ẹ̀ san kó mbẹ́. gbogbo gbèsè ọ̀run wọn lọ́wọ́ bá sọ kó mbẹ́. ẹlòmíín dáwọ́lé nǹkan ni kì í láṣeyọrí ọlá àfàwọn al-balagul mubin ọlá àwọn tó bí wọn ó bẹ̀rẹ̀ sí láṣeyọrí. ó bẹ̀rẹ̀ sí ní láṣeyọrí. ẹlòmíín lóyún ni ó gbóyún wá bí ìyàwó ẹlòmíín lóyún kò sí ń bí wọn nífọ̀bẹ gbọmọ nínú wọn. wọn nífọ̀bẹ gbọmọ nínú wọn. bóun ẹ bá ti lo òkè tó ló bá mi wí kẹta yìí. bóun ẹ bá ti lo òkè tó náà ló fi wí ẹlẹ́nkẹta yìí. ẹni tó ní àwọn èèyàn nílùú òkè Amẹ́ríkà London ibikíbi tí wọ́n wá ìwé ìgbélùú tí wọ́n ì tí ì rí ìwé ìgbélùú. ibikíbi táwọn èèyàn wá ń bẹ tí wọ́n ò tí ì rí ìwé ìgbélùú. Ọlọ́run wọlé àwọn tó bí àfàwọn al-balagul mubin wọlé àyè tá à ń ṣe lónìí jẹ́ kí wọ́n bẹ̀rẹ̀ sí rí ìwé ìgbélùú. Ọlọ́run jẹ́ kó bẹ̀rẹ̀ sí ní rí ìwé ìgbélùú. àwọn tó ti rí má dínà mọ́ wọn. àwọn tó ti rí má dínà mọ́ wọn. bóun ẹ bá ti lo òkè tó bá ń pariwo Allah. دانيال عن شجوك بسم الله الرحمن الرحيم الحمد لله الذي خلق السماوات والأرض آمين وجعل الظلمات والنور ثم الذين كفروا بربهم يعدلون والذي خلقكم من طين ثم قضى أجلا وأجل مسمى عنده ثم تمترون والله في السماوات وفي الأرض يعلم سيركم وجهركم يعلم ما تكسبون آمين يمليها آمين مقصلين آمين مسلين آمين مرنوش آمين دبرنوش آمين شاذا نوش آمين كفوت ويشك تميرو آمين ما شلي لا شمفني كوكوا ما شلي لا شيء شمفني آمين مارو مارو آمين 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 شسلات متى متى فالنبي صلى الله عليه وسلم صلى الله عليه وسلم صلى الله عليه وسلم. gbogbo ọdún wa máa gbàdúrà yóò ṣe mọ́ ẹ lára wá sanwó àdúrà. gbogbo ọ̀nà tó máa gbàdúrà yóò ṣe mọ́ ẹ lára dídé kó wá sanwó àdúrà. ìwọ tó bá ń ṣe iyèméjì jókòó má mowó débi. ìwọ tó bá ń ṣe iyèméjì jókòó má mowó débi. máa wí pé díẹ̀díẹ̀ ní tẹ̀dá ń bàjẹ́ Ọlọ́run má jẹ́ tèmi ó bàjẹ́ wẹ́rẹ́wẹ́rẹ́ lẹ́dà ń gòkè. Ọlọ́run ọba wa gbé wa ga. díẹ̀díẹ̀ ní tẹ̀dá ń bàjẹ́ Ọlọ́run má jẹ́ tèmi ó bàjẹ́ wẹ́rẹ́wẹ́rẹ́ lẹ́dà ń gòkè. Ọlọ́run ọba wa gbé wa ga. madadi tún yẹ di ilé kálíkẹ́ tẹ̀múdà yàdà ìkànnà wáyé. onílù yẹn dà. onílù. La ilaha illallah.
لتنقذني وتوصلني إلى ما فيه لرشد. أدعى يوبا الله يوني راهي دودا راهي لا إله إلا راهي فكيف رؤيت تتركني ونار شوكي في كبدي لا إله إلا الله لا إله إلا الله. Tí a bá ti ń pe àwọn ọmọ wa ẹ jọ̀ọ́ ẹ jẹ́ kí a tètè máa dìde torí ìjọba kò sí àsìkò. Ètò tó kàn nísìn òun náà ni kí a máa pe àwọn ọmọ ní wàlímà tí ó ní ṣàhádà. Ẹ jọ̀ọ́ tí a bá ti ń pe àwọn ọmọ wa ẹ jọ̀ọ́ torí t'Ọlọ́run torí kò sí àsìkò ẹ má jẹ́ a lọ àsìkò láre tá bá ti ń pè wá ẹ jẹ́ kí a máa bọ́ta. ẹ jọ̀ọ́